Mo kí yín ẹ̀yin ará ilé, àsìkò dédé àsìkò yìí. Orúkọ mi bí ẹ ṣe mọ̀ ni arákùnrin Ísákì. A tún ti mú ìtàn ti ọ̀sẹ̀ yìí wá, ṣùgbọ́n kí a tó bẹ̀rẹ̀, ìjà tí ẹ rántí àwọn tá à ń kọ láyé, àwọn orin bíi kò ṣòro, rárá kò ṣòro, kò ṣòro fọ́lọ́run mi láti sọ̀rọ̀ mi dayọ̀, kò ṣòro, kò ṣòro, kò ṣòro. Ǹjẹ́ a rántí àwọn orin bẹ́ẹ̀? Ní báyìí, a máa lọ sínú ìtàn wa. Ìtàn inú Bíbélì tí ó ṣọ̀wọ́n. Ìlú kan wà tí a pè ní ìlú Júdà. Ìlú Júdà ní ọba kan tí orúkọ rẹ̀ á sì máa jẹ́ Hesekiah. Ọba Hesekiah jẹ́ ọba tó níbẹ̀rù Ọlọ́run lọ́pọ̀lọpọ̀. Ọba Hesekiah jẹ́ ọba tó máa ń wojú Olúwa nígbà gbogbo. Àwọn èèyàn sì fẹ́ràn rẹ̀ torí wípé ó tọ́ wọn sí ọ̀nà Ọlọ́run. Àbí ká ní pé ojú Olúwa ń bá a lọ ní gbogbo ohun tó bá sì ń ṣe. Ṣùgbọ́n lẹ́yìn ọdún 14 tó gorí àléfà, ohun kan ṣẹlẹ̀. Ó ní ìlú kan tí à ń pè ní ìlú Asiria. Ìlú Asiria yìí wọ́n ní ọba kan tí ó jẹ́ Senakeribu. Senakeribu yìí jẹ́ ọba tó ní agbára, ó sì ní àwọn ọmọ ogun tó ní ilẹ̀ tó pọ̀. Báwo dẹ̀ ni ó ṣe ní ilẹ̀ tó pọ̀ yìí? A máa jagun, a máa kọlu àwọn ìlú kéréje kéréje tó wà ní agbègbè rẹ̀. Wọ́n máa dojúkọ wọn, á gba ilẹ̀ wọn, á gba ohun ìní wọn, á gba àwọn ará ìlú wọn. Ló bẹ̀rẹ̀ ní òkìkí rẹ̀ bẹ̀rẹ̀ sí fi kàn, lòun náà bẹ̀rẹ̀ sí ní káàkiri. Ló bá dé lóun fẹ́ gba ilẹ̀ Júdà. Ló rán ọmọọṣẹ́ rẹ̀ lọ. Èyí lọ sọ fún wọn nílùú Júdà o wípé ẹ̀yin ló kọ́, a fẹ́ wá gba ilẹ̀ ẹ̀yin. Kí ẹ tètè ṣe kíni, kí ẹ juwọ́ jùsẹ̀ kẹ́ fún wa. Eléyìí ni Hesekiah náà bá gbọ́. Ló bá rán ọmọọṣẹ́ ẹ̀ lọ bá ẹni tí ọba Senakeribu tó rán wá. Ẹni tí ọba Senakeribu rán wá yìí ló bẹ̀rẹ̀ sí ní pariwo. Ilẹ̀ yín ló kọ́, a ti gba ilẹ̀ káàkiri. Àwọn tá a gba ilẹ̀ wọn, àwọn náà wọ́n fi yọ̀ǹda ilẹ̀ náà. Mo fẹ́ kẹ́ ẹ̀yin náà kẹ́ ẹ yọ̀ǹda ilẹ̀ àwọn tí ọba Hesekiah ti ẹ̀ rán lọ sọ fún pé má pariwo, jẹ́ ká yanjú ẹ̀ ní túbínùbí. Ó ní rárá o, kò sí nǹkan tó ń jẹ́ túbínùbí o, gbogbo ilẹ̀ ni a fẹ́ gbà o, gbogbo ilẹ̀ là ń gbà o. Nínú ìbànújẹ́ tí wọ́n gbọ́, ni wọ́n faṣọ wọn ya, ni wọ́n lọ bá ọba Hesekiah. Ọba Hesekiah mọ̀ wípé ohun tí wọ́n lọ bá sọ kò gbọ́. Ọba Hesekiah náà bá ṣe kíni, òun náà bọ́ aṣọ rẹ̀. Nínú ìbànújẹ́ ló wọ ilé tọ̀ Ọlọ́run lọ. Ló gbàdúrà pé Olúwa jọ̀ọ́ fún mi ní ìṣẹ́gun, má jẹ́ káyé fi mí ṣẹlẹ́yà, má jẹ́ kí wọ́n gba àwọn ènìyàn rẹ lọ́wọ́ mi. Mo sọ fún yín tẹ́lẹ̀ wípé Hesekiah jẹ́ ẹni tó máa ń wojú Olúwa lọ́pọ̀lọpọ̀. Ibi tó ti ń gbàdúrà, Ọlọ́run fún ní ìdánilójú wípé lọ fọkàn balẹ̀, kò sóhun tó máa ṣẹlẹ̀. Eléyìí tó ti ń fọkàn balẹ̀ ni ọba Senakeribu tún ní ọmọ màá tí ìgbọ́ kankan láti ọ̀dọ̀ àwọn ará Júdà. Hesekiah màá tí ìwà fi ìlú lẹ̀ kó sọ wípé a ti juwọ́ jùsẹ̀ o, a fẹ́ fi ìlú wa sílẹ̀ fún yín o. Ló bá kọ lẹ́tà ránṣẹ́ sí ìlú Júdà wípé o ní òun fẹ́ fi ìlú lẹ̀ àbí? Ṣé o rò wípé Ọlọ́run máa gbà yín ni? Ṣé àwọn ìlú tó kù wọn ní Ọlọ́run ni? Tí wọ́n wá rò pé Ọlọ́run ẹnìkan ló lè gbà yín là? Ó jẹ́ jáwọ́, ó jẹ́ jásẹ̀ kó fi ìlú yìí sílẹ̀ fún wa. À ń bọ̀ wá gbà. Lẹ́tà yìí ló ránṣẹ́ wá sí Hesekiah. Hesekiah sì gba lẹ́tà yìí, ẹ̀bẹ̀ gbogbo lóhùn lọ. Ó
ó mú lẹ́tà yìí tọ ilé Olúwa lọ. Ó tún wá ránṣẹ́ sí wòlíì àlùfáà ìlú náà tí à ń pè ní Àìsáyà. Wọ́n sì gbàdúrà. Ọlọ́run sì sọ fún wọn wípé fọkànbalẹ̀ torí àwọn ọ̀rọ̀ tó fi kan Ọlọ́run, nǹkan tó sọ nípa rẹ̀. Ó ní pé ṣé àwọn ìlú tó kù lọ́lọ́run ni? Àwọn sì bá wọn jà, wọ́n borí Ọlọ́run wọn. Olúwa, ìwọ tó fẹ́ kan àbùkù bá. Olúwa sì sọ fún mi pé fọkànbalẹ̀, èmi ti fún ọ ní ìṣẹ́gun náà. Ẹ wo ìgbàgbọ́ ńlá tí ó rí gbà láti ọ̀dọ̀ Ọlọ́run. Ọlọ́run sì sọ fún mi pé fọkànbalẹ̀, èmi wà lẹ́nu iṣẹ́. Mo ń gbàdúrà wípé Olúwa wà lẹ́nu iṣẹ́ lórí ọ̀rọ̀ ayé rẹ̀. Hesekiah lọ ilé. Àárọ̀ ọjọ́ kejì, ẹ béèrè pé kí ló ṣẹlẹ̀. Ohun tó ṣẹlẹ̀ rèé. Gbogbo àwọn ọmọ ogun Assyria bẹ́ẹ̀ ni ọba Senikeribu gan fúnra rẹ̀, ọmọ ẹ̀ ló yanjú ẹ̀. Kí lẹ kọ́ nínú ìtàn yìí? Mo ní mo fẹ́ kí ẹ kọ́ nínú ìtàn yìí pé kò sí ohunkóhun tó bá halẹ̀ mọ́ wa, kò sí ohunkóhun tó bá tiẹ̀ ní ẹ̀rí wípé ó ti ṣẹlẹ̀ sí báyìí, ó ti ṣẹlẹ̀ sí báyìí. Ìwọ nígbàgbọ́ nínú Olúwa pé mo nígbàgbọ́ nínú Olúwa, ọba tó ní gbogbo ẹ̀rí pátápátá lọ́wọ́. Kò sí ohun burúkú, kò sí ohun àjálù tí yóò ṣẹlẹ̀ sí ẹ. Ní ìgbàgbọ́, túbọ̀ máa wojú Olúwa sí ìṣẹ́gun dájú. Bó sì ṣe ń lọ ní ọ̀sẹ̀ yìí, ojú Olúwa máa bá ẹ lọ. Ẹ ṣé, ó dàbọ̀.